wípé ọjọ́ kan máa jí ọjọ́ kan tí ó máa dé pé Iléyá, ṣùgbọ́n ẹ gbáradì, ó lè má pẹ́ mọ́, ìrìn àjò náà kò dẹ̀ pẹ́ mọ́. Yorùbá nation láti lè tì wọ́n lẹ́yìn, Olúwa dẹ̀ fún wọn náà ṣe lágbára Ọlọ́run, torí pé àkókò tí wọ́n wà yìí àkókò tí wọ́n lè ṣe láti wà lórí ìjókòó yẹn ti pẹ́. Olúwa ní ká dìde ká tẹ̀síwájú, àti Yorùbá àti Ìgbò àti Haúsá. Welcome to iSeen TV. Please like, share, comment and subscribe. Thanks for watching. Tó mo kí wa káàbọ̀ sórí ìkànnì lónìí, ètò ti bẹ̀rẹ̀ náà nìyẹn lórí ìkànnì iSeen TV. Ẹ ṣé o ní gbogbo ibikíbi tẹ́ ti wo ètò yìí lọ́wọ́lọ́wọ́. Bá mo kí yóò ẹ káàbọ̀ sórí ìkànnì lónìí. Ẹ kúlé olóòtú, orúkọ mi ni Apostle Prophet Emmanuel Ayọ̀délé Johnson. Mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí ní gbogbo ìgbà tẹ́ lè máa wò mí ní gbogbo àgbálá ayé. Ohun tí mo ń gbà ládùúrà fún yín ni pé lórúkọ ti Jésù ojú òní tì yín. Àmín. Ọlọ́run tó pọ̀ nípa àtàgbára tí ń gbé ènìyàn jáde kúrò nínú àhámọ́, lórúkọ Jésù ó máa gbé màtí kúrò nínú àhámọ́ ayé. Àmín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín. Ẹ ṣé o bàbá, ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí tani ọ̀rọ̀ ńlá ni bàbá sọ yẹn. Bàbá kí ló Olúwa tó rẹ̀ yín sí gbogbo ọmọ Nàìjíríà bí gbogbo àgbáyé lápapọ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Àwọn ojú gbogbo àkọ́kọ́ lójú gbogbo ojú tó ti ń wò wá, tó ti ń wò mí ní àwọn ètò tá a ti ṣe kọjá. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lórúkọ Jésù, a máa rí àánú gbà. Àmín. Ohun tó Olúwa tún rán mi sí àwọn èèyàn lónìí, òun náà lórí àhámọ́. Nínú ìwé àwọn ọba kejì orí 6, àwọn ọmọ wòlíì sọ fún wòlíì wípé ibi tá a wà yìí ó ti há, àti pẹ́ jù níbẹ̀. Tó jẹ́ wípé nínú ìrìn àjò náà lóòótọ́ mo sọ nípa ìtàn wípé àwọn èèyàn wà ní àhámọ́, ó ti pẹ́ táwọn èèyàn ti dúró sínú ojú kan nínú àhámọ́, tó jẹ́ wípé Olúwa dẹ̀ fẹ́ gbé wọn jáde. Ó wá fún mi ní ìdánilójú wípé bóun ti ń sọ òun ò tí ì kúrò lórí ọ̀rọ̀ náà, wípé pàápàá Yorùbá Olúwa ṣe kéde ó ṣetán àti gbé wa jáde. Bẹ́ẹ̀ náà ni ó rán mi sí àwọn kan náà lónìí nínú ìrìn àjò yìí, tó jẹ́ pé àwọn tó jẹ́ wípé àwọn náà wà ní àhámọ́ ayé, wọ́n wà nínú òkùnkùn, wọ́n wà nínú aṣálẹ̀ tí ó jẹ́ pé wọ́n nílò gbédìde nípasẹ̀ aṣágbára ẹnìkan. Mo ti sọ nínú ìrìn àjò yẹn náà tẹ́lẹ̀ pé Olúwa ló ń fẹ́ ya omi kúrò lára omi. Wọ́n ní ẹ gbàdúrà fún ìṣeré Jerusalem tó bá fẹ́ yóò ti ṣe rere. Nínú ìrìn àjò yẹn tí a bá rí pé ọmọ ìyá ìrìn àjò wọn ti ń dàbẹ́ ni pé kò múnádóko mọ́, oníkálùkù fúnra ara rẹ̀ á ṣe kí ni á dá dúró. Irú ẹ̀ ni ìrìn àjò tí à ń sọ nípa rẹ̀, oníkálùkù kí ni kó lè ní ìtura, wọ́n lè kúrò nínú àhámọ́ yẹn, nítorí pé kí ni wọ́n ti gbìyànjú àti ìrìn àjò yìí púpọ̀ lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé àwọn èèyàn tí ń wò pa àbí wọ́n ń tàn wọ́n ni. Ó ní ọmọ wòlíì sọ pé ó sọ fún àwọn èèyàn, ó sọ fún wòlíì pé a ti pẹ́ tó bàbá, ẹja yẹ kí ni ẹja kúrò. Ó jẹ́ bàbá yẹ kó yá ẹ máa lọ. Olúwa náà nínú ìrìn àjò yẹn ń sọ fún ọmọ ní Nàìjíríà lónìí pé kí ni ó ti pẹ́ tó ta ti wà lórí ìjókòó yẹn ti pẹ́. Olúwa ní ká dìde ká tẹ̀síwájú. Ẹ ṣé pé ibi tá a wà yẹn, ìkóríta tá a wà yìí, ìkóríta pé àtẹ̀lé sọ pé gan ó dàbí ìkóríta pé kò yé wa mọ́. Bẹ́ẹ̀ni. Pé ó ti pẹ́ tó tá a ti wà lókòríta pé ó ti tó àkókò báyìí káwọn èèyàn kàn kálukú wo kó mọ́ gbégbèsè. Bẹ́ẹ̀ni. Kó gbégbèsè. Bàbá ẹ ṣé irú aṣíwájú ń sìn, kí ni ìmọ̀ràn tẹ́ lè fún wọn lórí àwọn ìgbésẹ̀ báyìí, torí wípé ìkóríta kò yé wa mọ́ náà ní kálukú wà báyìí, torí àwọn Boko Haram àti bandit yìí ṣe náà wọlé tó ń já wọn bá gbé tó ń kàn jí anybody gbé. Irú àwọn nǹkan báyìí ẹ̀yin gẹ́gẹ́ bí àgbà ìránṣẹ́ Ọlọ́run, kí lẹ advice tẹ́ lè fún ìjọba? Mo rántí pé nígbà kan rí ní ilẹ̀ Israẹli pàápàá nínú ayé, àwọn wòlíì l'Olúwa máa ń rán níṣẹ́ sí àwọn ọba, àwọn bíi president láyé ìgbà yẹn tó ti pẹ́. Bẹ́ẹ̀ náà l'Olúwa ṣe kí ni ló ń gbé àwọn wòlíì kan náà dìde ní sáà táwa yìí, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lóòótọ́ àti jíṣẹ́ yẹn àyà wọn máa jágbà, àwọn ọmọ kan tó lè sọ, àwọn fẹ́ kan tó kéde kan. Ṣùgbọ́n bí àmọ̀ràn tèmi fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, èmi ń gbàdúrà fún wọn gan-an, Olúwa máa ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run máa jẹ́ kó ṣàṣeyọrí, torí ìrìn àjò ńlá ni.
kò sí bó ṣe lè rí is a hot seat ṣùgbọ́n nǹkan tí Olúwa bá ń fún yàn náà tó bá ń lo agbára yẹn náà fún un tó fún èèyàn náà tó ṣe kí ni á tún rí àánú á tún rójú rere gbà mo ń fi àkókò yìí rọ̀ wọ́n kán gbìyànjú lórí ìrìn àjò Yorùbá Nation kán gbìyànjú nítorí pé kí ni a ti fún wọn lágbára yẹn a ti fún wọn láṣẹ yẹn ní sáìm tí wọ́n wà yìí Olúwa dẹ̀ dìde ìrànlọ́wọ́ fún wọn náà gbogbo ìgbìyànjú wọn pé àwọn fẹ́ dìde láti lè back Yorùbá Nation láti lè tì wọ́n lẹ́yìn Olúwa dẹ̀ fún wọn náà ṣe lágbára Ọlọ́run torí pé àkókò tí wọ́n wà yìí àkókò tí wọ́n lè ṣe ni oníkálùkù náà ó ní àtìkò títí ẹ̀ torí pé àfúnwàní oníkálùkù ní àkókò àti ìgbà onípè sọ pé nínú ìwé yẹn pé oníkálùkù ló wá fún ní ìgbà àti àkókò àkókò tí wọ́n wà yìí kí wọ́n lò ó láti lè ran ìran Yorùbá lọ́wọ́ níwọ̀nba tí agbára tí Olúwa gbélé wọn lọ́wọ́ mo dẹ̀ gbàdúrà fún ọdún Jésù má dẹ̀ ṣàṣeyọrí bí wọ́n ṣe wà lọ́wọ́ nísìnyí wọ́n á ṣàṣeyọrí nígbà bá tún gbégbèsè ni wọ́n á tún ṣàṣeyọrí wọn lọ́wọ́ ṣe kí ni wọ́n á dẹ̀ jẹ́ kí wọ́n á gúnlẹ̀ sí ìbùtí ògo lórúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ ńlá ṣe ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá nọ́mbà bàbá náà lẹ́ ń wò lójú ìwòran yín yẹn o fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ ẹ ṣé o ẹ bá ti ń pe bàbá tí ò bá tí ì gbé ẹ ṣáà máa pè ó dájẹ́ pé àwọn èèyàn pọ̀ tó ń pè náà nìyẹn sódà àtìgbàkígbà tí nọ́mbà tí náà bá ti wọlé ẹ jàǹfààní bàbá bá yín sọ̀rọ̀ wọ́n sì súre fún ayé yín bàbá nípa tí ẹ ti sọ̀rọ̀ díẹ̀ níjọ́ yẹn náà nípa olóyè ọmọ Adéyẹmọ àti bàbá Akíntóyè àti gbogbo ìran Yorùbá lápapọ̀ ẹ tún bá wa gbà wọ́n yànjú o torí ó dà pọ̀pọ̀lọpọ̀ wọn àwọn èèyàn gan ti sọ pé àti ẹ̀mọ́bi tá àti ẹ̀ ń lọ gan mọ́ ṣùgbọ́n ní tẹ̀mí àti ní tara kílẹ̀ yìí rí sí i. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run mo sọ ní ìgbà tá àkọ́kọ́ wípé nínú ìrìnàjò báyìí kò sí bó ṣe lè rí àwọn èèyàn máa rí àwọn ìjákulẹ̀ tàbí àwọn ìfàsẹ́yìn kan because nǹkan tí èèyàn bá ń ṣe tó bá yẹ pé wọ́n bá ti ń rí èèyàn pé alágbájá má ṣe báyẹn tó bá ti ń dúnkokò mọ́ ni èèyàn á fẹ́ máa rẹ̀wẹ̀sì gbogbo ẹ̀dá dẹ̀ ni tí a gbé ẹran ara wọ̀ kò sẹ́ni tó máa ṣe bẹ́ẹ̀ tó bá dúnkokò mẹ́lòmíì gbà mí gan á ti máa yàgbẹ́ nǹkan tó yẹ kó sọ kò ní lè sọ nítorí pé kí ni ẹ̀rù ṣùgbọ́n nǹkan tí mo kàn máa gbìyànjú láti gbà wọ́n níyànjú ni wípé nínú ìrìn àjò náà kó má jẹ́ ó sún wọn àwọn kọ̀ọ̀kan wà tó pé èèyàn máa ń ṣe nígbà míì lóòótọ́ jẹ́ pé èèyàn kì í ṣe agídí ṣùgbọ́n nípasẹ̀ àwọn ìgbésẹ̀ nídìí tuntun àìmọye àwọn protest tí èèyàn lè ṣe with a simple protesting tí ò dẹ̀ ní la ariwo ṣùgbọ́n kọ́ máa ṣe kéde o kọ́ máa rẹ̀wẹ̀sì láti tẹ̀síwájú kó má dàbẹ́ ní pé àbí kò lè ṣeé ṣe kò sí ohun tó lè ṣeé ṣe lọ́dọ̀ Ọlọ́run ohun tí máa gbìyànjú kí ni tí máa sọ fún ọ ni pé kí ni wọ́n gbìyànjú láti lè máa tẹ̀síwájú Olúwa dẹ̀ fún wa ṣe. Olúwa fún wa ṣe ẹ ṣé Olúwa dẹ̀ fún wa ṣe ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o bàbá ti ní ẹjá máa tẹ̀síwájú ká máa lépa pé ọwọ́ wa máa tó tẹ̀ ná tí àlàáfíà yóò sì dé bá ìran Yorùbá. ẹ̀yà àwọn aṣòfin wa àmọ́ tí máa gbà wọ́n náà ni wípé kí ni kí wọ́n máa wo ti àwọn mẹ̀kúnnù mọ́ òfin tí wọ́n bá ń ṣe kì í ṣe gbogbo bí wọ́n ṣe wà ní gbogbo ènìyàn wà ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ òun ló ń ti ibi wọ́n ń tiraka kí wọ́n tó lè rí nǹkan kan even láti jẹ so tí wọ́n bá ń ṣòfin kọ́ máa fi tàwọn mẹ̀kúnnù kọ́ máa fi wò ó kọ́ máa fi ṣòfin kọ́ máa ṣòfin pé kọ́ wò pé gbogbo wa náà the same ni wa the same ní Nàìjíríà ẹ jọ àwọn aṣòfin wa ẹ máa wò ẹ wò dáadáa àwọn ọ̀pọ̀lọpọ̀ tó wà ń bẹ̀ lónìí náà ẹ̀yin náà ti wà ní ìrùpò báyìí rí ẹ tó débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló jáde láti kíni níbi apàtàpàtà dìde lẹ́lòmíì tí tó fi débẹ̀ yẹn nípa ìrànwọ́ àwọn mẹ̀kúnnù yìí náà dẹ̀ ni ẹ mọ tó ń ṣẹlẹ̀ ẹ má sọ pé tó bá ti débẹ̀ lónìí àwa náà ti ṣe kí ni ká máa lùlù bámúbámú ni mo yó èmi àwọn ò mọ̀ bóyá bí ń pẹ́ nìkan ẹ jọ ní gbogbo ẹ̀yin aṣòfin mo rọ̀ yín lónìí gbogbo ìrìn àjò àwọn èèyàn yìí náà ló gbé ń débẹ̀ okun àtagbára ọgbọ́n ìmọ̀ àti òye tẹ́ ó fi ṣe débi èrè Olúwa fi fún yín ṣùgbọ́n ẹ máa wo ẹ̀yìn ẹ máa wo ibi tẹ́ ti ń bọ̀ ẹ wo ibi tẹ́ dé ẹ̀dẹ̀ wo ibi tẹ́ ń lọ àwọn agbófinró lọ́dún yẹn náà tó dẹ̀ fẹ́ fa wàhálà SARS God bless you so tó dẹ̀ fa ogun ò dẹ̀ fẹ́ kírú ẹ̀ tún ṣẹlẹ̀ mọ́ Nàìjíríà ẹ jọ̀ọ́ àyìn agbófinró wa
ọ̀rẹ́ aláàlú la pè yín ẹ jẹ́ ká ẹ fi wá ṣe gẹ́gẹ́ bí ọ̀rẹ́ yín ẹ má máa ṣe pé wọ́n ti fún wa lágbára kò dẹ̀ sí bá a ṣe lè lò ó agbára tó fún yín yìí ẹni wọ́n fún yín kẹ́ ẹ lè fi dáàbò bo ará ìlú ni kì í ṣe láti fi pa ará ìlú lára irú ọmọ tó ṣẹlẹ̀ fún yín tẹ́ pé wọ́n padànù yìí sìn òbí kan ló bí láti ọjọ́ kìíní kejì ọdún kìíní kejì títọ́ fi débi tó wá títọ́ fi débi tí ó wà lónìí ẹ worú yẹn kó bá pẹ́ búrú ẹni tó ṣerú nǹkan báyìí ní ọmọ tiẹ̀ ló ṣẹlẹ̀ sí kí ni a fẹ́ sọ nítorí ẹ jọ̀ọ́ arọ̀ yín ni ọ̀rẹ́ aláàlú la pè yín ẹ̀yin agbófinró ẹ jẹ́ kó máa wà lọ́kàn yín pé ẹ̀yin ṣá aláàbò lórí wa aláàbò la pè yín kì í ṣàgbọmọpa Olúwa dẹ̀ máa ràn yín lọ́wọ́ Olúwa kún yín lọ́wọ́ ṣiṣẹ́ o à ń ríṣẹ́ tẹ́ ń ṣe ṣùgbọ́n ẹ máa fi tọmọlúwàbí sí i tíjọba bá ṣe tán láti ṣe iṣẹ́ débẹ̀ wọ́n á ṣiṣẹ́ agbọ̀n lóòótọ́ pé wọ́n ń gbìyànjú bí mo ṣe sọ ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ìjọba ẹ bá wa mójútó àwọn nǹkan yìí tí ìjọba fẹ́ ṣiṣẹ́ àmọ̀ pé wọ́n máa ṣiṣẹ́ àwọn nǹkan wọ̀nyí ẹ má jẹ́ kó jẹ́ pé ọ máa fi irú àwọn èèyàn yìí sọ yín lẹ́nu kàdá láti máa fi sọ ìjọba kan lẹ́nu kàdá láti máa fi sọ àwọn ọba aládé kan lẹ́nu so àkókò yìí ẹ bá wa ṣiṣẹ́ débẹ̀ mo sọ̀rọ̀ kan gbà kan pé ìjọba tó bá jẹ tí ìlú bá tòrò orúkọ ò ní parẹ́ èyí tó bá dẹ̀ tún jẹ náà tí jẹ́ pé ìlú tún rí bákan bákan náà ní dáadáa ìjọ orúkọ ò ní parẹ́ so nínú ìran yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ẹ bí ní gbogbo ọ̀nà fún ọmọ Nàìjíríà lápapọ̀ láti gbìyànjú láti bá wa wá ojútùú sí àwọn nǹkan tí àwọn Fúlàní ń ṣe tó pé kí ni ó ti pọ̀ jù àwọn èèyàn tó bá ń travel nísìnyí àti travel àyà máa já àti gbèsè àti jáde ńsìn yẹn bá máa bá àwọn èèyàn àwọn ẹlòmíì tó yẹ pé tó ẹ̀ lówó flight àwọn ẹlòmíì ní flight làwọn máa gbé àwọn lè fẹsẹ̀ wọn ò lè wọ mọ́tò ẹ̀wọ̀n tó wà ní owó flight ńkọ́ tẹ́pẹ́ àwọn míì ọmọ mi tẹ́pẹ́ máa dán lọ sáàfù tẹ́pẹ́ wọ́n máa mú wọn máa kidnap wọn lójú ọ̀nà gbogbo nǹkan wọn ẹ jọ̀ọ́ mo rọ̀ wá ẹ̀yin ìjọba ẹ bá wa wá ojútùú sí bí nǹkan yìí ọlọ́dẹ máa fún iṣẹ́ dẹ̀ máa ràn yín. bàbá ẹ̀ ń sọ̀rọ̀ nípa pé àwọn àjàgà báwo làwọn èèyàn ṣe fẹ́ bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ fẹ́ kán jàǹfààní nígbàkúgbà tá a bá ti wá sórí ètò báyìí ká lè sọ pé lórí ìkànnì IC làwọn ti jàǹfààní ọ̀pọ̀lọpọ̀ máa wà nínú àwọn ìgbésẹ̀ kan àbí àjàgà kan àbí àwọn nǹkan kan tí wọ́n dẹ̀ fẹ́ bọ́ kí làwọn ìgbésẹ̀ tó yẹ kán gbé láti lè bọ́. ògo ni fọ́lọ́run lókè ọ̀run àwọn ìgbésẹ̀ tí àwọn èèyàn lè gbà láti bọ́ náà ni pé kán tẹra mọ́ àdúrà láìsí àdúrà kò sí nǹkan téèyàn kan lè ṣe kò sẹ́dá kan láàyè náà kan tó lè gbà yàn kúrò ní ogun bí kò ṣe pé nípasẹ̀ Ọlọ́run gbogbo ìgbésẹ̀ ẹ̀dá láyé tó bá ti fi tọ́lọ́run tó bá ti já tọ́lọ́run sílẹ̀ kò yẹ pé kò lè rí nǹkan kan èèyàn láti súnmọ́ Ọlọ́run àwọn èèyàn láti máa gbàdúrà sí Ọlọ́run wọ́n dẹ̀ máa gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ èyí tó bá ní fún wọn láti lè máa darí wọn sí ibi tí ibi tí wọ́n lọ ìyẹn ló pè ní ìtọ́ni nípasẹ̀ àwọn wòlíì rẹ̀ pẹ̀lú àṣẹ ti Ọlọ́run so nípasẹ̀ eléyìí Olúwa ṣe kí ni á fọ̀nà wọn á dẹ̀ kí ni wọ́n á yọ kúrò ní àjàgà náà tí wọ́n há sí. ó ṣeé ṣe kárí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ pé wọ́n wà ní àjàgà kan tí wọ́n fẹ́ jàǹfààní orí ọ̀fẹ́ yìí irú àwọn èèyàn wo ló yẹ kí wọ́n tẹ̀lé bá pè é pé àdádì o ẹ ṣe báyìí fún mi irú àwọn èèyàn wo gan-an lọ́lọ́run máa ń lò yín fún tọ́lọ́run tiẹ̀ tún ti lò yín fún. mo sọ nígbà àkọ́kọ́ wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lórílẹ̀ alààyè lolúwa ti ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ nú ayé wọn àwọn ọlọ́jọ́ pípẹ́ tí wọ́n ń wọ ojú Olúwa fún ọmọ Olúwa dẹ̀ rán mi sí wọn náà lónìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wojú Ọlọ́run fún ọkọ tí wọ́n wojú Ọlọ́run fún aya àwọn tí wọ́n wojú Ọlọ́run fún ibùgbé bóyá ibùgbé níbi tí wọ́n wà ní other side of the country bí ìlú òyìnbó overseas Canada àwọn tó jẹ́ pé wọ́n wá accommodation tó ń wá permanent visa níbi tó ń wà accommodation káyé gbà wọ́n ní Nàìjíríà ní gbogbo orí gbogbo àgbálá ayé accommodation kan rí ibi ìjókòó àwọn tó Olúwa rán mi sí ní òní nìyí àwọn àkọ́kọ́ tí mo sọ nípa ẹ̀ Olúwa ní kí àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ kí wọ́n lọ ní bottle water lónìí níbi tó bá ti ń wò mí kí wọ́n lọ ṣe kí ni kí wọ́n lọ ní bottle water inú bottle water yẹn kí wọ́n ka Psalm 1 Psalm 2 and Psalm 9 sínú ẹ̀ kàn gbé sínú ìrì tó bá dijọ́ kejì tí wọ́n bá lè pe nọ́mbà tí wọ́n ń pè tí ó wà ní ojú ìwòran tí wọ́n pè tí wọ́n ti kà sí fúnra wọn kémi báwọn kan fi àṣẹ sí ni fún àwọn tó ń wojú Olúwa fún ọmọ àwọn tó wá ń wojú Olúwa fún ọkọ àti aya Olúwa ní àwọn eléyìí náà wọ́n ní kí wọ́n gbàdúrà
àti ààwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta kí wọ́n fi Psalm 16 kí wọ́n fi gbójú Olúwa fún ọkọ wípé Olúwa ṣe tán láti gbà wọ́n ọkọ wọn níbi tó bá wà ó yẹ kí ni òun á darí ẹ̀ wá. then ẹlẹ́ẹ̀kẹta àwọn tó ń wojú Olúwa fún accommodation ibùgbé bíyà diaspora tí wọ́n wà ní America, Canada, US, wherever they are, Asian continent, Europe, African continent, American continent, kí àwọn èyí kí wọ́n bulẹ̀ yẹ̀ ibi tí wọ́n bá wà, kí wọ́n mú ìsebẹ̀ díẹ̀ kó bù sí kó pò pọ̀pọ̀ kó fi sọ́wọ́ òsì wọn, kí wọ́n pàṣẹ sí pé Olúwa mo fẹ́ kó o fún mi ní ibùgbé tèmi, ibùgbé ìrọ̀rùn tèmi lórí ilẹ̀ alààyè tí mo wà yìí, níbi tí mo bá wà Olúwa mo fẹ́ kó o fún mi ní ibùgbé. Kó wá mú ìyẹ̀pẹ̀ náà kó bù sílẹ̀, kó wá fẹsẹ̀ òsì sí, kó gbàdúrà sí pẹ̀lú àṣẹ Ọlọ́run, kó wá pè mí padà kí n bá wọn fi àṣẹ sí bó bá tán ló bá gba gbogbo ògo ló. Kókó yìí ẹ jẹ́ ká wá ìgbésẹ̀ nǹkan tá a máa ṣe tẹ́ ẹ máa ṣe tí nǹkan wọ̀nyí tó ṣe kí ni o tó máa fi wá tó máa fi ti ojútùú tẹ́jẹ̀ máa ti ọwọ́ ọmọ wọn bọ́pọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá gbé ìgbésẹ̀. wá fi sí ìdí ipò kan lónìí Olúwa mọ̀ nípa ẹ̀ ó dẹ̀ mọ̀ nípa ẹ̀ kó lè ṣiṣẹ́ kan ló ń ṣe fi ọ́ síbẹ̀. so ẹ jọ̀ọ́ àwọn ìjọba tó wà ní orí àlùfáà lónìí ẹ jẹ́ kí a ṣe ohun tí ó jẹ́ wípé ó bá máa di ọ̀la ó lè sọ tiwa nípa tiwa ní dáadáa. ìrìn àjò náà mo ti sọ kò sí bó ṣe lè pẹ́ tó ọjọ́ kan máa jọjọ́ kan. ẹni tó bá ní pé kò sí rí wòlíì mọ́ wòlíì tiẹ̀ ló ti kú tàbí kò sí wòlíì mọ́ nínú ìran wọn, wòlíì tí ń bẹ ó sì wà síbẹ̀ títí ayé ànípẹ̀kun. ẹ ṣé o àti gbà yẹn lákòókò gan. ẹ bá gbàdúrà fún gbogbo àwọn tó ń wò wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. mo tún fi àkókò yìí gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí lónìí káàkiri gbogbo àgbáńlá ayé, etí tó ń gbọ́ mi lórúkọ Jésù, ojú yín ò ní fọ́, etí yín ò ní di, agbára tó ní kó sọ ipò ọlá nù lórúkọ Jésù Násárẹ́tì, agbára ó dòkónú ayé yín, agbára tí ń gbé ni dìde. ìwọ tó ń wò mí lórúkọ Jésù Olúwa máa gbé ọ dìde. ìwọ tó ń wojú Olúwa fún ọmọ Olúwa máa fún ẹ lọ́mọ. ìwọ tó ń wojú Olúwa fún ọkọ Olúwa máa fún ẹ lọ́kọ. ìwọ tó ń wojú Olúwa fún aya Olúwa máa fún ẹ láya. ìwọ tó ń wojú Olúwa fún ibùgbé ní gbogbo àgbáńlá ayé o fẹ́ gba físà ni Olúwa máa fún ẹ bí ẹ ti ń fẹ́ lórúkọ ti Jésù ẹ̀dẹ̀ máa rà àánú gbà ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o kò yí padà Yorùbá máa gbé wa Jésù Olúwa wa. àmín lórúkọ Jésù. orúkọ mi ni Prophet Emmanuel Ayọ̀délé Johnson. God bless you. a nígbàgbọ́ pé tá a bá tún pè yín tàbí tá a bá wá ẹ máa dá wa lóhùn. pẹ̀lú àṣẹ Ọlọ́run. tó fún àǹfààní ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ̀rọ bàbá náà lẹ́ ń wò lójú wòran yín yẹn ẹ bá láìkì ètò yẹn bá wa share rẹ̀. ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ pè ẹ máa pè nọ́mbà yẹn ló wà lójú wòran yín yẹn ẹ máa bá tí ẹ bá ti pè tí àbò bá tètè gbé ẹ ní sùúrù àwọn èèyàn pọ̀ tó ń pè wọ́n ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù ẹ ní bàbá kan gbàdúrà fún yín kan sọ àsọtẹ́lẹ̀ sínú ayé yín torí ìránṣẹ́ Ọlọ́run alààyè ni wọ́n. ẹ ṣé o ní gbogbo ibikíbi tẹ́ ti ń wo ètò yìí iSing TV yín náà lílé yìí ní gbogbo ibikíbi tẹ́ ti ń wò ó ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà. Please like, share, comment and subscribe. Thanks for watching.